أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo a máa ṣèké àtìgẹ̀ fún alayé lọ́rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam abá bàbá wa dáadáa abá àfáà wa ìyẹn Imam Abdulbasir Abdulhakeem ọmọ Kẹ́hìndé abayín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àlá Ọlọ́run ọba tó kàn yẹ máa láyìí lọ́jọ́ tòní ẹ kú ọjọ́ bíi tòní o ẹ má bínú pé mo fi ń kí yín kẹ́lẹ̀ pẹ́ láyé náà ni o lágbára Ọlọ́run ọba ọlá àfáà yín lọ́dọ̀ Ọlọ́run ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ bí láyé nínú owó náà ọlá ẹ̀mí gígùn fọkànbalẹ̀ àlàáfíà ara o mo kí Mubashir mowó ìwẹ̀ sí Golden Estate mo kí bàbá a kú ọjọ́ bí tòní a kú orí tó kádùn lọ́jọ́ tòní ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ bí láyé nínú owó nínú ọlá ẹ̀mí gígùn fọkànbalẹ̀ ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́ o bẹ́ẹ̀ láyà ò ní kú mọ́ yín lórí mo kí Amiru Youth Jamiya la ilaha illallah ìmáàmù olóríire wa nìyẹn mo kí n pé a kú ọjọ́ bí tòní a kú orí tó kádùn lọ́jọ́ tòní ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé o ẹ máa dúpẹ́ ẹ máa yọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ òjò òun ló ti rọ̀ tílẹ̀ ti fi mú ọ̀pọ̀lọpọ̀ ìjì òun ló ti jà àbí kó dominó àgbọnà àwọn wá dúpẹ́ kọ́lọ́run ò jẹ́ kí aburú kó ṣẹlẹ̀ sí ìmáàmù olóríire o a kú ọjọ́ bí tòní Imam Abdulbasir Abdulhakeem ọmọ Kẹ́hìndé ni a kú ọjọ́ bí tòní sà a tún fi àǹfààní yìí a tún fi dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tí wọ́n ń kí yín fún ọjọ́ bí yín ìpè ẹ kú ọjọ́ bí o lágbára Ọlọ́run àwọn náà rí wọn ò pẹ́ láyé o wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé ìmáàmù olóríire ni máa kí yín káwọn ọmọ rírì gbogbo ẹ̀yin tẹ́ fi àtẹ̀jíṣẹ́ tẹ́ fi sọ ọ́ sáwọn pátápátá o wọ́n láwọn ọmọ rírì gbogbo ẹ̀yin tẹ́ post àwọn lórí social media wọ́n ní lágbára Ọlọ́run ọba èso níyà wọn o a tún kí yín ìmáàmù olóríire a kú ọjọ́ bí tòní a kú orí tó kádùn lọ́jọ́ tòní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ bí lẹ́ẹ̀ṣì láyé o a kí Mubashir mowó ìwẹ̀ sí Golden Estate tí wọ́n tún jẹ́ Amiru Youth Jamiya la ilaha illallah ìmáàmù olóríire wà ní o ó yẹ jẹ́ ń sáré kìyìn ẹ̀yin lọ́mọ Ìjẹ̀bú alárẹ̀ ọmọ Àwùjalẹ̀ ọmọ àrójòjòyè ọmọ alágẹmọ ògùn wọ̀yọ̀wọ̀yọ̀ ọmọ aládìyẹ ògògò magan ọmọ adìyẹ balókun wọn mìlìlì aró òrókùn bẹ́ẹ̀ ara òradìyẹ o ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀yọ̀ máyọ̀mọ́ òun ṣe ni òlé ìpani ọmọ dúdú ilé ò mọ bẹ́ẹ̀ sì ń jọ́ sí pupa tó mọ bẹ́ẹ̀ sí òkùnkùn sí ńlé o ọmọ mo rẹ́yẹ máma rókò mo tún wá rókò tẹ̀ ẹ̀yẹ́ mà ti lọ o mo kí ìmáàmù olóríire ọmọ Kẹ́hìndé ẹ̀yin lè jèrè ará àsokọ ọmọ ẹdújọbí tí ń ṣeré orí igi o ẹ̀yin lọ bẹ́kìsì bẹ́kẹ́sẹ́ bẹ́ sílé alákìsọsẹ alákìsàdó nígbà aṣọ o wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú yẹ gbajúmọ̀ ọmọ tí ń gbàdọ̀ balẹ̀ lọ́wọ́ baba tóbi lọ́mọ o gbajúmọ̀ ọmọ tí ń gbàkúnlẹ̀ lọ́wọ́ ọ̀yá ẹni tó jẹ́ pé wọlé olówó kò mà lọ ó mà wọlé ọlọ́lá kò mà lọ ó gbalẹ̀ alákìsà ló salákìsàdó nígbà aṣọ o mo kí Imam Abdulbasir Abdulhakeem ọmọ Kẹ́hìndé a kú ọjọ́ òbí tòní ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé o gbogbo ọmọ Yorùbá tàtàgóyà ìlà ń kí n lápá wípé happy birthday to you sir.